World TV. Kindly subscribe to our YouTube channel for more videos. Click on the subscribe button and the bell beside it. This will notify you once we drop a new video. Thank you. Ó ní wọ́n rí tírà mẹ́rin sí odidi orígun mẹ́rin Ìwó. Ó nígbà tó wá di pé gbogbo ogun ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá kò wọ Ìwó rí. Ó ní wá yá ọba Ṣírù wá wò pé development kò wọ Ìwó. Pé development kò wọ ìlú Ìwó. Ó wá wádìí ó wá sọ pé àwọn àgbààgbà kan ní about 140 years ago. Wọ́n ti rí tírà mẹ́rin sí orígun mẹ́rin ìlú Ìwó kó fún má bàa lè wọ́ bẹ̀. Ìkan wá kú báwọn àgbàgbà méje tó ṣiṣẹ́ yìí. Wọ́n wá tọ bàbá yẹn lọ. Bàbá yẹn lóòótọ́ ni. Ó dẹ̀ sọ ìgbà táwọn rí tírà yẹn. Wọ́n wá fi ìjọba mẹ́ta òun lọ fi wú tírà yẹn láti orígun mẹ́rin Ìwó. Nígbà tó wú tírà yẹn kúrò, ó ní development tó wọlé o. Ṣé o pé tírà yẹn ó káṣọ pé àti ilé o àti bí o kó máa wọ̀ ní ìlú yẹn. Wọ́n ṣe wá lọ wú tírà yẹn ìgbà yẹn nìkan mèremère. Láyé ọba Ṣírù ní ìjọba tó wà bẹ̀rẹ̀ sí ní the development oríṣiríṣi jẹ́ wà wọ́n ní yóò wá ní agbára, a ní ọgbọ́n, a ní ìmọ̀. Ṣùgbọ́n ká máa jẹra wa lẹ́sẹ̀, ká má sọ wa papọ̀ yìí, ká má sọ wọn fọwọ́pọ̀ yìí, òun ló jẹ wá níyà. Tó bá jẹ́ ìlú ni mo pàṣẹ látẹ̀lé mi lọ, ìpínyà kò nílẹ̀ Yorùbá. Tó bá jẹ́ àṣà sí ni àbí tí àwọn ìran kan ṣàṣìwà Ọlọ́run wa tó ní mẹ́rin àgbáyé tó dá ayé tó láàrùn tó dá gbèsè méjì ayé àti ọ̀run Ọlọ́run àwọn àtakò nílẹ̀ Yorùbá. Ẹ jẹ́ ń ka àdàkọ́ mi. I'm delighted to welcome you all to this year's edition of Web Festival, although I did. And I think you will all agree with me that we are all lucky to be here today because God has counted us to be among the living. I feel honored to stand before you today, as always, because last year, Web Festival, although I did, we all go like every other festival due to rampaging coronavirus pandemic that affected the entire world. But we decided to celebrate the festival today in order to bring back the good memory of the past and restore peace to this community. So whatever it is, the fact still remains that God has fairly helped us by giving us the grace to be alive and be part of a yet another historical moment. Kábíyèsí Ọlọ́run ọba alààyè. Ọba dúró gbọ̀ngbọ̀n lẹ́yìn àṣòtítọ́. We serve your holy name for this wonderful opportunity being here today. I will also extend my special greeting to our royal fathers and hosts. Kábíyèsí Aláyége of Olúyayége Kingdom, His Royal Majesty Ọba Alani Akin Adedeyi JP Kábíyèsí Àṣeyí Ṣàmọ́dún. To all the chiefs and our prominent guests, we appreciate you all for finding time to be part of this special event. All over the world, there is no doubt that wealth symbolizes fortunes and joy. Wealth is natural, and it is spiritual in nature. In the spiritual realm, wealth is also one of the most powerful deities in life. So, as we celebrate the festival today, we are also sending a special message to the spiritual realm, because wealth festival is actually the celebration of deities in charge of wealth. For instance, Ade is a powerful deity, and it is always in charge of fortunes and prosperity. Wealth symbolizes money in abundance, and it is the symbol
is also creating the path to success because with work, so many things have been made possible. And also in the spiritual realm, there is a spiritual affinity between words and day and mankind. No one can be rich or wealthy in life without having it in spiritual realm. By celebrating Ade Festival annually here in Olide-Agege, we have contributed in no small measure to the progress and development of this community. We have injected several million to the economy of this town. We have also revived the fortunes of this community. For over 1 decade now, our organization, Olokun Festival Foundation, OFF, has made a major breakthrough in cultural promotion and rebirth. We have also invested so much of our own time and resources in institutionalizing and packaging their doctrines and practice. For instance, Saudi Arabia, the Holy Kaaba remains the symbol of Islamic rejuvenation. And from all over the world, tourists come from far and near to see Kaaba and pray in spirituality. The world is a global village. Other countries of the world are doing their best to project their cultural identity. For example, countries like China, Japan, Malaysia became popular among the most industrialized countries in the world because of their ways. But in spite of these cultural differences in the world, those countries are able to develop and promote their distinct cultural identity, including their national resources, tradition, and heritage. For instance, India, with such diverse culture, is doing great today because the citizens appreciate what they have and what God has given to them. They promote and project their culture and tradition. Such is the greatness of Indian culture. In India, the opportunity of having various religions, occupation, faith in the country, really because of such diversification. In India, Diwali is the most spectacular festival of the people. It is usually celebrated during the grand culture of the country with great interest and joy. Irrespective of religion and society, other festivals including Holi, Dussehra, Ganesh. But the question is, how can we develop our culture and tradition? At a time like this, when the security situation in the country is bad, it is at this moment that, however, Nigeria can do better. Yoruba with all potentials and push human capacity and take its transformation of our culture into their own destiny, taking it to our own destiny as part of destiny in our own hands. It is my hope and therefore that in the next few years, Olide-Agege will turn out to be one of the leading community in Lagos and in Yoruba. I commend the Southern Governor for the stand firm against open grazing. We totally support their position on the ban of open grazing in the South. For example, most times I feel sad at the state of insecurity across the Southwest and Nigeria. In Southwest, kidnapping, banditry, killing are since being the bane of our age. We are in the 21st century. The open grazing practice is old. It has created more challenge than it could solve, and I wonder why the federal government is bent on going against the wish of the people in the Southwest. In the last few years, Nigeria has been in the news mostly for the wrong reason and wrong question. In the state of insecurity in the country, it is alarming and it is increasing every day. I think we need to tackle the menace using the traditional approach and global templates. The federal government has failed to unravel the mystery behind the various security challenges in the country. And by going against the wish of the citizen, federal government has only created disunity, anarchy,
anarchy, instability, lack of cohesion among the various tribes and ethnic groups in Nigeria. Things have gone wrong. It is beyond everybody's imagination. That is why we advocate for self-determination as a vital solution to stop the Nigerian problem. We cannot continue to deceive ourselves as a race. The Yoruba are tired of this failed federation. We have graduated from restructuring to self-determination for us to have our destiny in our own hands. The grammar for restructuring have their own eyes. Those clamoring for restructuring have their own eyes on the 2023 election, and their agenda at variance with the present demands. For us as a race, it is a new dawn. We are determined to go our way, get what we want. Legitimately, without creating unnecessary tension, Yoruba can do better as a race. That is part of our destiny for greatness. We can do better if we can unite as a race. As a Yoruba sons and daughters, it does not matter whether you are a Muslim or Christian or traditionalist. It behoves on you to work in order for the progress of our own race. Finally, let us address the security issue in our region in the most holistic manner. We must also focus on enhancing the social integration among the 6 states in the Southeast. Thanks for listening. God bless you all. Ọjọ́ fún ààrẹ ní àtẹ́wọ́ tó rọrùn dáadáa. Ààrẹ has sent his message. He has sent a message of words to Kabiyesi and all the individuals of Orile Agege. He has sent a message of good news to the entire Yoruba land. He has also sent a message to the entire federation. Adúgbòlọ́wọ́ rẹ̀ fún iṣẹ́ takuntakun tí Ọlọ́run fún wọn ṣe. Ọlọ́run àtúbọ̀ máa tì wọ́n lẹ́yìn. Ẹ ṣé púpọ̀ ààrẹ wa. A ṣe àdúrà ọdún ajé gẹ́gẹ́ bí a ṣe máa ń ṣe nígbà tí màá pe àdúrà tí ọdún ajé yìí. Ẹ̀dá kan ní àtẹ̀wọ́ tó rọrùn dáadáa. Ó ti fọ́ọ̀rùn làjíkí. Òbí sẹ́ni pé káyé tèmi ó dáa. Ìdí tí mo jí ìbá mi mú. Ìdí tí mo jí ìbá mi mú. Olùkọ́ ní ṣàlùkù máa wò ó. Olùkọ́ ní pé ìgbà olódùmarè ìgbà olódùmarè ọba atẹ́rí lẹ́gẹ́lẹ́gẹ́ forí jágbéjì ìgbà kọ́dá ìgbà ṣẹ̀dá ìgbà tí wọ́n lè tó ìgbà tí wọ́n rò ìgbà olódùmarè àgbáyé ìgbà tá a báyìí
ìbá tẹ̀ báyìí ìbá tẹ́lẹ̀ ṣètò òun tó fi lójú du ìbá ilẹ̀ ọ̀gọ́ àfẹ́kọ́ yẹn lóòrùn tí tó ń rìn kàlùkàlù àdúgbò lórúkọ tí ẹ̀mọ̀ ń jẹ́ ìbá bàbá ìgbà yìí ìbá ṣèkà jẹ́ ìbá akọ́lẹ̀ nífà ìbá fòǹtẹ̀ ọ̀run ìbá ládéládé ìbá lóyòlóyò ìbá yẹn ìbá ní òpàkẹ́ àlàkẹ́ alábẹ́bẹ́ lẹ́sẹ̀ pẹ̀tọ́pẹ́ lẹ́sẹ̀ méjì jẹ́ ìbá yẹn lòlò láfíríkà tẹ̀rọ atari lẹ́gbẹ̀ẹ́ kòlẹ́kò ìbá yẹn kò mọ́ òní ìbá gbogbo ilé ìbá òrìṣà oko lójú ẹ̀yẹ màkẹ̀màkẹ̀ ìbá kékeré ẹlẹ́yẹ ìbá àgbààgbà ẹlẹ́yẹ ìbá ẹ̀rọ̀gà ní adams ìbá ẹ̀míọ̀ ẹ̀yẹ àtúbọ̀kọ̀ rẹ̀ kọ́ ìbá wú àtúbọ̀ àgbáyé mọ̀ ìbá wú o àwọn tó tẹ̀lé nígbó ìbá wú o ìbá yẹn tẹ̀ ń tukọ̀ lọ́wọ́lọ́wọ́ ìbá wú o orí ẹgbẹ́ lójúmọ̀ o aláìtẹ̀ lójúmọ̀ lójú ọmọ kékeré bí lójú àgbàgbà bí ọ̀tẹ̀lẹ́kùnrin ìlú yìí ìbáwé o ọ̀tẹ̀lẹ́kùnrin ìlú yìí ìbáwé o ẹ̀sán ìbá babaláwo ìbò oníṣègùn gbàgbọ́fàgbà òní gbogbo wa báyìí àlèrún tó sọnù bí èso bí ọmọ àníṣetì àníṣetẹ́ àwọn abàjẹ́ lẹ́nu àgbègbè ìgbìyànjú amúfúnjú gbogbo òkèjì owó òkèjì amúfáyèjì gbogbo orí àkùkọ tiẹ̀ amúfákùkọ tiẹ̀ gbogbo eré tó yẹ lùkọ̀kọ́ nílé ìrámúlé wa lọ́wọ́ àti wọn dé nílé ìwé ogun tá a ṣe lè lè ogun èkú jàrà mọ́ àgbáwọ lẹ́nu ti sẹ́nu àkùnmọ́ lè ń tó kàn torí pé kí wọn tẹ̀kì gbórí lọ gbogbo tá a ṣe lè lè ogun èkú jàrà mọ́ gbogbo wa báyìí ó kì í péjọ pàdé òun ní péjọ pa wá ó kì í fìbò pẹ̀lú òun ní fìbò pa wá o gbogbo wa báyìí gbogbo tá a fẹ́ ẹlẹ́dàá wa bá wa fẹ́ ohun tó máa wò wá àwọn ẹlẹ́dàá wa ohun tó máa pa wá òun wò wá ohun tó máa wò wá òun pa wá ọ̀tá kílá àrùn ọ̀tá kílá àrùn ọ̀tá kílá àrùn àfitọ̀mọdé ọmọdé ṣubú àfitàgbàlagbà orí jẹ̀jẹ̀ sẹ́yìn àfihàn mi ò ṣe é bá lẹ́jú àrùn mi ò ṣe é kọ̀nìtò òrìṣà ńlá ló fẹ́rẹ̀ ìfúnlẹ́jú àdúrà fẹ́rẹ̀ pẹ̀ tí ṣe bíbí náà lẹ́nu ìgbín ó yà ní ẹ̀la ìmọ̀kú ó yà yí èpè késekése ó ní ẹ̀rọ ọ̀tọ̀ láàmì ẹni má lè lè kú àríkà ìwé ẹ̀rọ ọ̀tọ̀ láàmì ó sọ̀rọ̀ ọ̀tọ̀ náà lára ẹ̀rọ àjẹkọ̀ ọ̀tọ̀ náà lára ẹ̀rọ ìdíbí sẹ́rẹ̀ lẹ̀ṣẹ̀ ìdí ọ̀pàṣẹ kí n tún ní ìlọ àdúrà fẹ́rẹ̀ tí ń ṣe lọ fá àbùfẹ́ èrò tí ń ṣe lọ sẹ́yìn apẹ̀bọ ẹgbẹ́ jẹ́ apẹ̀bọ̀gbọ̀ fẹ́yìn ẹni èèwọ̀ ẹ̀rọ ìmọ̀ràn ogun lẹ́gbẹ̀ẹ́ kan tọ́jú ẹbọ lórí jẹ́ gbogbo aláyòmọ̀ àjẹ́ fúnra ẹbọ àjẹ́ fún aláyò àlè ẹ̀kọ́ àtẹ̀yìnjà ó ilẹ̀ Yorùbá tòrò gbogbo ẹni tó máa bàjẹ́ òun la máa fi ṣe tuntun ilẹ̀ Yorùbá gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ mú bàjẹ́ tó bá fi sọ̀rọ̀ ayé àfẹ́ mú bàjẹ́ kan gbogbo ẹni tó bá fẹ́ mú yọ̀wí tiẹ̀ ayé àfẹ́ mú yọ̀wí tiẹ̀ láyé gbogbo ẹnikẹ́ni tó bá ní ká gbó òun náà gbó ẹni tó bá ní ká tọ́ òun náà tọ́ ẹni tó bá sọ pé kúbi tá a máa bàbá yìí ikú gbọ́dọ̀ lè tó òun náà kú nítorí ọmọdé bá sáré ọmọ èdè làbẹ́làbẹ́ àfarapa bàbá bá sáré ọmọ èdè làbẹ́làbẹ́ àfarapa òtútù wọn tún àrùn gbogbo ẹnikẹ́ni tó bá bí wọn á tún fò lójijì gbogbo ẹnikẹ́ni tó bá sọ pé tí ó bí sàrẹ́ làbí àdàmùsì bá wò àbá ìyàtà ní bàbá máa ń ṣe orúkọ tó fi mẹ́fà àbá máa sọ́wọ́ wọn ṣe lẹ́sẹ̀ lápá lórí o nítorí wọn kúrò kúrò etí panápaná kì í gbé nǹkan rẹ etí oníyàwó mi gbé nǹkan rẹ bí ilé ń jó bí ọrẹ mi ò já bí ọmọ kọ́ sí ọ̀gá òun ò pé panápaná sí wọn ní pèsè nǹkan rẹ ètò ẹnikẹ́ni tó bá bínú wa báyìí ifá kò ní sun ọ̀kan má gbà lójú ọ̀kan lè ní sun ọ̀kan má jọ lọ́nà kọ́ má pèbè ijó ìyá ní kúdúkúdú máa ń jẹbọ̀ àmì ni wọ́n nà bàtà àmì lórúkọ wọn máa nà ọ́nì àmà sùn wá sùn ní gbogbo alájẹ lọ́wọ́ àrígbàtà àrígbàrà gbogbo ẹni tí ajé bá ya ní ẹ̀sùn sí òun lẹ́nu ara ló ń ṣe lọ́ba ajé àyà lè wọ sùn sí o ajé abáwọ gbé o ajé òrùkú nísọ onísọ òjì amúnilóye anàgbàlagbà tá a ṣe ọ̀ṣẹ̀ ajé èrò mẹ́fà kò ní mẹ́rẹ̀ lọ báyìí mo tún bèrè
lóòrùn ń pè é pẹ̀lú àdúrà fún ìrora. Bàbá ìṣúná pé àjọ èrò sí ìgboro owó tí màá mú kọ́ nígboro ìrora ìròyìn gbogbo nígboro ìrora ilé tí màá kọ́kọ́ nígboro ìrora ìròyìn gbogbo nígboro ìrora ọkọ̀ tí màá bí kọ́ nígboro ìrora ìròyìn gbogbo nígboro ìrora orísun mẹ́ta olórí ìṣàgbé apá àgbà àkúrẹ́ àrẹ́wọ̀ tó ti tẹ̀ fún. Èmi àkọ́jẹ́ àwùjọ èmi bàbá kò jẹ́ àpẹẹjà ẹni ni wọ́n fi ṣe sí àwọn èèyàn alágbé bí ẹni ẹ̀bá ti alẹ́ ìrìn rẹ̀ rú èmi ẹ̀rú wọ́n fi ìrìnlẹ̀ lọ́wọ́ bí ẹ̀fà bá jí alẹ́ ìrìn rẹ̀ rú wọ́n fi ìrìnlẹ̀ lẹ́tọ̀ ìfọ̀mọ̀ ìdílé ìrìn rẹ̀ rú kẹ́ẹ̀fẹ̀ ìrìnlẹ̀ alẹ́ ẹ̀là ní ìdílé ìrìn rẹ̀ rú kẹ́ẹ̀fẹ̀ ìrìnlẹ̀ alẹ́tọ̀ ìfọ̀mọ̀ ìdílé ìrìn gbogbo ẹni nígbà kéde àti ìdílé ìrìn rẹ̀ jíṣẹ́ kẹ́ẹ̀fẹ̀ ìrìnlẹ̀ ìjọba àmẹ́wọ́ kẹ́ẹ̀fẹ̀ ìṣègbè sí àmẹ́wọ́ fọ́lẹ́ ọmọ ẹgbẹ́ òkè ìdájì abẹ́ẹ̀kú mẹ́rin ìgbẹ́gbẹ́gbẹ́ asàsàlùkà ògbẹ́lẹ̀ sọ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀ lọ́jọ́ ìdìbò lọ́jọ́ adúláfẹ́ ìrúlà bàbá mi lọ́jọ́ ìṣẹ̀dá ẹnu ọ̀gbẹ́lẹ̀ ìṣòro ẹnu àwọn ètò bàbá ẹnu àwọn ètò ìta wọn lè sùn nípa bàbá ẹnu àwọn ètò ìwé ṣe ẹnu àwọn ètò kìjẹ́ kí àwùjọ gbé ìràwọ̀ ọ̀dọ̀ kìjẹ́ kí àwùjọ gbọ̀ ìyàwó ọjọ́ náà kìjẹ́ kí àwùjọ tó nítorí ọmọ bíbí ẹnu ẹlẹ́kùn ìṣẹ́gun orí ẹlẹ́kùn ìṣẹ́gun orí ẹlẹ́kùn fún adé orí ẹlẹ́kùn ìṣẹ́gun orí ìtàlẹ́ káfí nàbí orí ẹlẹ́kùn ìṣẹ́gun orí ìtàlẹ́ ọ̀pá ìṣẹ́gun ẹ̀ka àwọn àárín òdì ìtúbọ̀lẹ̀ ìtúbọ̀lẹ̀ ìtúsàṣì òdòlẹ̀ ẹgbẹ́ ìlú òdòlẹ̀ àmì àgbà àdúrà máa ń tẹ́lẹ̀ pé kí ẹni ìwádìí èmi pẹ̀lú èmi bí ìfàgbé kí ẹgbẹ́ ìtúwẹ́lẹ̀ ìdíwọlé ìtúsàṣì òdòlẹ̀ ẹgbẹ́lẹ̀ òdòdó òdòdó àmì àgbà àdúrà máa ń tẹ́lẹ̀ pé kí ẹni ìwádìí èmi pẹ̀lú èmi àti akẹ́kọ̀ọ́ ọ̀pẹ̀dẹ̀ èmi pẹ̀lú èmi tẹ́lẹ̀ dìdí lẹ́sẹ̀ tẹ̀lẹ̀ dìdí lẹ́sẹ̀ tẹ̀lẹ̀ ẹ̀sẹ̀ ìdíwọlé ẹ̀sẹ̀ ìdíwọlé ṣẹ̀dúnrún lọ́ọ̀dà àgbàgbọ̀lẹ̀ ṣe àdúràfẹ́mú ẹni gbọ́dọ̀ ìbáfẹ́ sílẹ̀ kí lè rí ẹ̀kọ́ gbúrúrú lè rí ẹ̀kọ́ gbúrúrú àyẹ̀mẹ́rí àyẹ̀mẹ́rí àbẹ̀tẹ̀ kórìkórì àdúrà àbẹ̀tẹ̀ àbúrẹ́rẹ́ àdúràfẹ́ òwúrà bàbá ìṣàlẹ̀ pápá àwọn ìfẹ́mú bàbá mi ò pa òun pépé lépètè lépètè lépè ìpìlípì ẹ̀mọ̀ pẹ̀tẹ̀ fún ẹ̀ èjì bàbá èjì bàbò èjì mẹ́lẹ́jì ẹ̀gbàgbé ẹ̀gbàgbé àdúràfẹ́ òwúrà bàbá ti àpàdé wọ́n mú fún mi pẹ̀lú àgbẹ̀rẹ̀ ọjà gbẹ̀rẹ̀ èrè lọ́jà orílẹ̀ èdè lọ́jà orílẹ̀ èdè ẹ̀mí ìdúṣe
ẹṣin ẹbí òkú ẹ̀ lórí tẹ́lẹ̀ àkàkẹ́lù káyọ̀ mọ́kànlá níláyé tẹ́lẹ̀ adáhùn ṣe èlò o kì í gbàgbé èlò adáhùn ṣe èlò o kì í gbàgbé èlò owó ìgbèrè bẹ́ẹ̀ ẹ̀ ṣe wọ́n ní ọjọ́ tí wọ́n rí ìṣẹ̀lẹ̀ aláyé àti ìwọlẹ̀ ẹlẹ́lẹ́kùn òwòlẹ̀ orí ẹlẹ́sà àti ìwọlẹ̀ ẹlẹ́lẹ́yẹ òwòlẹ̀ orí ẹlẹ́rọ òwòlẹ̀ orí ẹlẹ́kùn orí ẹlẹ́rọ ìwé àwọn ìkọ́lé káàrọ̀ ìpéré akẹ́kọ̀ọ́ káàrọ̀ ìpéré kákọ́lé kó tẹ̀sán bá tẹ̀kọ́ torí nìkan kì í gbójú pípé ọjà a kì í gbójú kíkọ̀ ọ̀rọ̀ pé a kì í gbójú pípé rẹ̀ kìí àgàlà bàbá tàbí tẹ́kọ̀jú ní ọ̀tàlábàánú èsì aláwọ̀ ògbèrè ó kì í gbójú nílà sáláwo orí olóògùn ìṣègùn òpèrè orí olóògùn ìṣègùn òpèrè àdàgbòdò àgbà àyínà àyílò ikú àrékété lórí wa o àrò àrékété lórí wa o àmì ṣíṣe ikú dúdú ní tòṣù dúdú ikú pípa ní tòṣù pípa àìwọ́kù akúlẹ̀bá orílẹ̀-èdè dúdú ọ̀pọ̀dà dúdú láyé ń yí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láyé ń ṣe ọ̀nà òṣèlú ló ń ṣe lọ́dún tí ìṣòro bá lé àjọ yìí ọ̀rọ̀ bìrìbìrì adúláfíṣú tí ìṣọ̀kan lóyún ọ̀rọ̀ bìrìbìrì adúláfíṣà tí ìṣọ̀kan lọ́dún ọ̀rọ̀ bìrìbìrì adúláfíṣà tí ìṣọ̀kan lọ́dún ọ̀rọ̀ kápẹ́kùté káfíńtẹ̀ sábàrà ọ̀rọ̀ kápẹ́kùté káfíńtẹ̀ sàmùté àyàwó lẹ́lẹ́kẹ̀ẹ́ta ìtọ́kọ̀ àyàwó lẹ́lẹ́kẹ̀ẹ́ta ìtọ́kọ̀ wọ́n ní ká lè ṣí ìrìnlẹ̀ wọ́n lè 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 ṣoṣo kí n máa bá ẹ̀rọ kírekíre kí wọ́n sáré jùlọ lọ kí wọ́n lè jùlọ kákẹ́ èrò jùlọ lọ kí wọ́n lè lè lò kọ́ wọ́n lè pàdé ìjà mẹ́ta bá ìsára ẹ̀yà kúlẹ̀ ṣẹ̀bù kíní ó ń lé ẹ̀rọ jùlọ rò ọ̀rọ̀ náà kí wọ́n ṣe ń lọ nínú oúnjẹ òtútù ọdún àwọn ìpẹ̀lẹ́ ẹ̀yẹ ẹlẹ́ẹ̀kọ́ àgbẹ̀pẹ̀ ó ń kọ́ ẹ̀rọ ìgbẹ́pẹ̀ ẹlẹ́ẹ̀ òtútù náà ó ń gbẹ́pẹ̀ ẹlẹ́ẹ̀ òtútù náà ó ń gbẹ́pẹ̀ náà sọ̀rọ̀ pẹ̀lú ìyàwó ìgbẹ́pẹ̀ títí bẹ́ẹ̀ ni wọ́n bá tí a sọ̀rọ̀ ọ̀nà ìyẹn títí ó bá gbé kí wọ́n gbẹ́rẹ́ ó bí ẹ̀ṣẹ̀ kò kéjì wọ́n gbé ẹlẹ́ẹ̀lẹ́dùn àrùn ọ̀rọ̀ náà kí wọ́n ṣe ń lọ nínú ẹgbẹ́ àwọn tuntun ọ̀rọ̀ àwọn ìpẹ̀lẹ́ ọ̀rọ̀ náà gbẹ́pẹ̀ lẹ́ẹ̀kẹ́ ó ń kí ẹ̀rọ ìgbẹ́pẹ̀ lẹ́ẹ̀tùtù náà ó ń gbẹ́pẹ̀ lẹ́ẹ̀tùtù náà ó ń gbẹ́pẹ̀ náà sọ̀rọ̀ ìgbẹ́pẹ̀ títí ọ̀rọ̀ náà bá tí a sọ̀rọ̀ ọ̀rọ̀ náà títí ó bá gbé kí wọ́n gbẹ́rẹ́ ó ń gbẹ̀ṣẹ̀ kẹta wọ́n gbé ẹlẹ́ẹ̀lẹ́dùn àrùn ọ̀rọ̀ náà kí wọ́n ṣe ń lọ nínú ẹgbẹ́ tuntun ọ̀rọ̀ náà ní ẹgbẹ̀rẹ́ ẹ̀rọ aláìsí ìlẹ́wọ̀ ẹ̀rọ aláìsí ìlẹ́wọ̀ káàkiri ó ń bá wọn náà gbẹ́pẹ̀ lẹ́ẹ̀tùtù náà ó ń gbẹ́pẹ̀ lẹ́ẹ̀tùtù náà ó ń gbẹ́pẹ̀ náà sọ̀rọ̀ ìgbẹ́pẹ̀ títí ọ̀rọ̀ náà bá tí a sọ̀rọ̀ ọ̀rọ̀ náà títí ó bá gbé ọ̀nà abẹ́rẹ́ ó yá ká lè ṣe kàkà mẹ́tẹ́ bá ti tètè rẹ̀ lùtùtù ó bá wà ní ẹ̀kọ́ kọ̀ọ̀kọ̀ọ̀kọ̀ ó bẹ̀rẹ̀ àwọn ọdún sọ́tò ó bẹ̀rẹ̀ ìfọ́fẹ́ sọ́sì ó bẹ̀rẹ̀ ìrọ̀sá ìṣì lòsì ní ó bẹ̀rẹ̀ àtẹ mọ́tò rẹ̀ ó bẹ̀rẹ̀ ìtọ́ mọ́tò rẹ̀ wọ́n lè máa wọ èrò ó bẹ̀rẹ̀ ìtọ́ babaláwo tó bá bẹ̀rẹ̀ ìrìn lótù rẹ̀ wọ́n bá bẹ̀rẹ̀ babaláwo tó bá bẹ̀rẹ̀ ìrìn lótù rẹ̀ kọ́ lórí ìbúdá máa ṣubú lé burúkú lórí ìbúdá máa ṣubú lé burúkú wọ́n bá bẹ̀rẹ̀ ìtọ́ ìrọ̀lọ́tọ́ àwọn kẹta ìrúrúkú àwọn ìfẹ́ torípú torípú àwọn ìfẹ́ torípú torípú àwọn ìṣúná ìrẹ̀lẹ̀ àwọn ìrẹ̀lẹ̀ kárẹ́ta lórí ìgbà ó bá àjọ ọmọ ìrẹ̀lẹ̀ kú ó tẹ́ ìgbèrèkò tó yà pẹ̀lú ìrẹ̀lẹ̀ ikú fẹ́lẹ̀ ikú fẹ́sàlẹ̀ ìfúnlẹ̀ sàṣẹ́lẹ̀ ìfúnlẹ̀ sàṣẹ́lẹ̀ ó wà kẹ́kẹ̀ẹ́ ìṣòro ikú lẹ́rẹ̀ apá ẹ̀pàpá pẹ́pẹ́lẹ̀ òwúrò ó bà lóko ó ṣe ní ọkọ̀lẹ̀ ọ̀run àwọn ìsìn lélẹ̀ ó tutù lóko ó bá wà ní ìbàrẹ̀ ó ní ká kí n kọ́ ọ̀kọ̀rọ̀ máa jẹ ẹni máa jẹ tètè kú kí n kọ́ ọ̀kọ̀rọ̀ máa jẹ ẹni máa jẹ tètè ká kí n kọ́ ọ̀kọ̀rọ̀ máa jẹ ẹni máa jẹ tètè lẹ níbi bá ń gbé àtàwọn ètòfò kẹ́yìn máa fi wọ ìrònú ẹni òkú síbí ọwọ́ òkú ètè ètè ẹni òkú síbí ẹsẹ̀ òkú ètè ètè ọwọ́ òkú ètè síbí àwọn ètò wọn tẹ̀lé ẹ̀ níbi ẹ̀yẹ́ òkú ẹ̀yẹ́ ẹ̀yẹ́ ní ìkú ẹ̀ àdúgbò ọdún yìí ó àyè pọ́dún jẹ ọdún òní pa jẹ ọdún ayélujára ṣe ní orílẹ̀ Agége àgbò àtọ̀ ojú òpè ẹsẹ̀ òpè lágbára ọdún tí ń bọ̀ kábíyèsí wa èyí náà lábàárí ọdún tí ń bọ̀ láàrin fi sàwátì gbogbo olóyè orílẹ̀ Agége pẹ̀lú ìdùnnú pẹ̀lú àrùn ẹ̀ padà sílé àjọsọ lórí àṣẹ kó ṣe ẹbí tí ń ṣẹlẹ̀. ẹ bá fún ní àtọwọ́ tó lè wọ̀ dáadáa
àdúrà.
Subscribe to Gboah TV. Don't touch the dial.